الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad atúndúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba ní ẹ̀ẹ̀kan sí i àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá tí rẹ̀ ní tó tó ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà làáwí mo rò pé àwọn tí ń lọ tí ò jẹ́ kẹ́rí wa lórí atẹ́gùn òwa náà láti jọ mọ́ ó ti wá parí báyìí atúkìrà wa lẹ́ẹ̀kan kún òkè fún oṣù Ramadan ikọ̀ alákọ̀ọ́kọ́ ó ti lọ ìdẹ́lẹ́ẹ̀kejì òun náà yóò tún parí lọ́la ìdẹ́lẹ́ẹ̀kẹta náà dẹ́kun náà bá ọlọ́run jẹ́ ọba wà láyé o ọlọ́run wá gbà á lẹ́sìn fún wa o àríbẹ̀rẹ̀ aráàárín òpin Ramadan ọlọ́run jẹ́ kárí wá jẹ́ ká lè dúpẹ́ fún ọlọ́run ọba lórí Ramadan tọdún eléyìí tó wá gbà á lẹ́sìn fún wa má sì sẹ́ni ọ̀kọ́kọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wala la ilaha illallah lálẹ́ tó ní lágbára ọlọ́run lórí ètò yín ètò wa Nurul Islam ètò tí a pèyàmọ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn bàbá wa bàbá àdùnnú bàbá àlùbáríkà àwọn náà ni wọ́n ṣíwájú tí a tẹ̀lé wọn bó tilẹ̀ pé ẹnìkẹta wa wọn ò láǹfààní láti wá ní alẹ́ yìí ṣùgbọ́n dáadáa òní wọn wà ìgbòkè gbọdọ̀ nípa ọ̀rọ̀ dáwà òun náà ni wọ́n tún ń bá lọ sáàmù pé ní oṣù yìí oṣù tá a máa ń làkàkà nídìí sí Ọlọ́run òní bàbá àdùnnú bàbá àlùbáríkà àwọn ń bẹ pẹ̀lú mi lálẹ́ òní kódà àwọn kan ní wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti tòní fún wa bàbá tí mò ń pẹ́rẹ́ ní Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Madun Najah bàbá akínkàbọ̀ sórí ètò lálẹ́ mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ti talẹ̀ tòní ó ní ìwà tuntun bá lọ́sọ̀dọ̀ Ọlọ́run èyí tá a pè ní àtàwọ́bàtù nínú èdè Lárúbáwá ní pàtàkì jùlọ mẹ́wàá alákọ̀ọ́kọ́ ó ti lọ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó ń tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta náà ẹ̀yà àjà tuntun bá kálíbà àrùjọ rẹ̀ lọ́wọ́ bá láyé àti lọ́jọ́ gbọ́dọ̀ àlùkìyàmá falyatafaddal Sheikh mashkura. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وبعد أدوكني أدو الله ọba tí ó ṣe Ramadan eléyìí ní gbígbà fún wa wẹ́rẹ́ tó sì fún wa ní àwọn iṣẹ́ rí sí nínú rẹ̀ pẹ̀lú àwọn ìgbìyànjú nípa àwọn tó jẹ́ ìjọsìn ọba olúwa wa yìí Ọlọ́run dákun gba Ramadan yìí lẹ́sìn lọ́wọ́ wa kọ́ wa má ṣe Ramadan eléyìí ní òpin fún wa nílé ayé àti gbogbo mùmìnà kú òǹgbẹ́ o ọba àánú yóò gbà lẹ́sìn lọ́wọ́ oníkálukú wa gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe sọ àtọ́wọ́bátù mina dunu ìrònúpìwàdà kúrò nú àwọn ẹ̀ṣẹ̀ tá a bá wà nù rẹ̀ ò ní ẹ̀kọ́ talẹ́ òní ọ̀dàlẹ́ lórí kọ́bọ olúwa wa kó gbà lẹ́sìn lọ́wọ́ wa àtọ́wọ́bà èdè Lárúbáwá ni ntí ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbá onímọ̀ ṣẹ̀ríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìní ar-ruju'u min ma'siyatillahi ila ta'atihi kéèyàn kù nídìí tó jẹ́ ìyapọ̀ Ọlọ́run tàbí ẹ̀ṣẹ̀ tí èèyàn wà nípa kéèyàn ní kọ́lọ́hún forí jẹun kéèyàn wá sẹ́rí sójúpọ̀nà mímọ̀ tẹ̀lé tọ́lọ́hún mímọ̀ ṣe àwọn nǹkan tí Ọlọ́run bá yọ́nú sí wa dhalika bin-nadam 'ala al-ma'siyah ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ yóò ní ìbátan pẹ̀lú kéèyàn sábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti ìyapa Ọlọ́run ọba kéèyàn ti wà nù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéèyàn ní òun pàátì báyìí òun ò tó dé inú rẹ̀ mọ́. wa taqdimul wa'd lillahi ala adamil 'awdati ilayha èèyàn wà á ṣe ìlérí fọ́lọ́run ní ìlérí òtítọ́ àti òdodo yìí pé ìdí ìyapa àwọn Ọlọ́run ọba báyìí ìdí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n Ọlọ́run ọba ọ̀fẹ́ báyìí tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ní mo ti ronúpìwàdà kúrò nù wọn níwájú rẹ ìwọ ọba olúwa mi láéláé ní ìtúndéjì rẹ̀ mọ́ èèyàn wà dìde gírí
sí gbogbo ntọ́lọ́run ọba bá ń fẹ́ tó jì sí ọlọ́run ọba bá ń fẹ́ láti máa ṣe. Eléyìí ẹni ìrònú pìwàdà kúrò nú ẹ̀ṣẹ̀ gidi táwọn àbá tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa. Torí pé túbà gúnugún kò sí ntọ́lọ́run fẹ́ fi ṣe tí ó ní òun ò ní jẹ òkú mọ́ tí ó tó yá tí ó tó padà sídìí rẹ̀. Yẹn ni pé túbà tẹ́nì kó òun ṣe tó ṣe pé ẹ̀ṣẹ̀ tó lóun ò ní dédìí rẹ̀ mọ́ tójú bá tó ti pòfin rí ó tún padà nù rẹ̀ ní ó tún ní ọlọ́run oníjùmọ̀ tó rà ọ̀rọ̀ tó yá ó tún padà nù rẹ̀. Irú ẹni báwọn ni tó bá ń ṣe ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ti ète báwọn ni ọ̀ǹtara rẹ̀ jẹ ni. Torí pé ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ báyẹn nǹkan ni yóò nítumọ̀ fún ẹ̀dá níwájú ọba olúwa wa. Kí wá ní ìdájọ́ Islam lórí ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀? Èyí ò da ẹ̀ṣẹ̀ lẹ̀ ọmọdé díẹ̀ mọ́ kó ṣèlérí Ọlọ́run yìí pé ntọ́lọ́run yọ́nú sí tó ń fẹ́ ìlú wọn máa gbélé ayé ìhun ṣe. Ìdájọ́ ẹ̀ ènìyàn pé ọ̀ranyàn ni kí ẹ̀dá kó ronúkúwàdà kúrò ní èyíkéyìí ẹ̀ṣẹ̀ tó bá wà. Ọ̀ranyàn ni kì í ṣe tẹ́dà bá fẹ́ tàbí tó bá wu ẹ̀dá. Rárá o, dandan ni kí ọmọ ẹ̀dá ènìyàn tọ́lọ́run dá kó sẹ́rí ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ tó bá wà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tí ò dá wa nítorí kálí wa máa gbélé ayé dẹ́ṣẹ̀ síwájú rẹ̀. Ọlọ́run dá wa nítorí kálí wa máa gbélé ayé sìn, kálí wa máa gbélé ayé sìn tí ń fẹ́ tó yọ́nú sí. Kò dá wa kálí gbélé ayé wa máa dẹ́ṣẹ̀, kálí wálé ayé wa máa yapọ̀ òun Ọlọ́run ọba tó ń ṣẹ̀dá wa. Lórí ìdáṣe pé ìrònúkúwàdà kúrò ní èyíkéyìí ẹ̀ṣẹ̀ téèyàn bá wà, ọjẹ́ṣẹ̀ kékeré ni o ọjẹ́ṣẹ̀ ńlá ni o, dandan ni ọ̀ranyàn ni fún gbogbo èèyàn ni o. Kódà èèyàn gbọ́dọ̀ fi falẹ̀, èèyàn gbọ́dọ̀ fi dágbà, èèyàn gbọ́dọ̀ fi pa ṣe bọ́ọ̀dọ̀ ni mí ṣe bí ọmọdé ni mí. Nígbà mo bá dàgbà tí mo dọ́mọ éèjì báyìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ báyìí wọ́n wá wọ́wọ́ ẹ̀dọ́lẹ̀ náà wá dẹni Ọlọ́run tí màá ṣe fi Ọlọ́run. Torí wípé ọ̀la lè pẹ́ jù fẹ́ dà, torí ẹ̀mí ẹ̀dá kò sí lọ́wọ́ ẹ̀dá, ọwọ́ ọba adẹ́dà tó dẹ́dà ilẹ̀mí ẹ̀dá wà. Làwọn àfáà fi sọ yìí pé ọmọ ẹ̀dá ènìyàn máa ń tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ kejì tàbí kílẹ̀ ọjọ́ téèyàn wà gangan ó tó sú. Ọmọ ẹ̀dá ènìyàn máa ń tó lè ṣẹlẹ̀ sí ìkànnì yẹn. Ẹ̀ẹ̀kejì ni pé ikú lè dé lójijì. Ọmọ ẹ̀dá ènìyàn lè wò yí pé ẹ̀mí òun gùn wọ́n pẹ̀ láyé gan tó kẹ́mi mọ́gùn lọ títí kéèyàn ọmọ pẹ̀ nílé ayé tó nǹkan tọba dẹ́dẹ̀ òbí ní máa bọ̀ tọ́lọ́mà sì ti ní ọya ẹ̀dá ò tó sọ wípé kò tí ì yá òun torí pé òun sì ṣẹ̀ṣẹ̀ délé ayé ni ẹgbẹ́ òun ni ìwé òun ò tí ì tó ọmọ 50 ọdún kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kákòókò ẹ̀dá bá tó. Àti pé títakú ti ìyapa Ọlọ́run àti ẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ máa ń fa kí ọkàn ẹ̀dá ó le koko tí ogun tó bá jẹ́ ti Ọlọ́run tàbí ti òjíṣẹ́ Ọlọ́run ọba. Ó sì máa ń fa kẹ́dà kó jìnnà sọ́lọ́run ọba kó wá súnmọ́ èṣù àti ìfẹ́ ẹnu. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọba olúwa wa kò fẹ́ ká takú ti ntọ́ bá jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí ìyapa àwọn lọ́rùn, kò sì fẹ́ kọ́kàn wọn máa le sí tòun Ọlọ́run, kò sì fẹ́ ká jìnnà sóhun Ọlọ́run tó ń ṣẹ̀dá wa. Ó fẹ́ ká súnmọ́ òun pẹ́kípẹ́kí. Àti wípé ìmọ̀ dẹ́ṣẹ̀ ó máa ń dín ìgbàgbọ́ èèyàn kù. Irú ò lè ba ìgbàgbọ́ èèyàn jẹ́ ní iwájú Ọlọ́run ọba. Torí pé àwọn àfọ onímọ̀ àkídà wọ́n jó yé wa yí pé al-iman yazid bit-ta'ati wa yanqus bil-isyani. Odidi ìgbàgbọ́ ẹ̀dá nínú Ọlọ́run ọmọ ńlẹ́kùn, ọmọ nídàgbàsókè bó ṣe tó àti bó ṣe yẹ bẹ́ẹ̀dá bá ṣe ń ṣèfì Ọlọ́run ọba sí, bẹ́ẹ̀dá bá ṣe ń tẹríba fún àṣẹ àti òfin Ọlọ́run ọba sí, nígbàgbọ́ rẹ̀ ó sì máa nídàgbàsókè tí ìwé ẹ̀dá báyìí tí ó dẹ̀ máa súnmọ́ Ọlọ́run, tí ó dẹ̀ máa dàyànfẹ́ Ọlọ́run síwájú àti síwájú sí. Bákan náà ni ìgbàgbọ́ máa ń dínkù tí wọ́n máa lọlẹ̀ bí ẹ̀dá wa ṣe ń yapọ̀ Ọlọ́run ọba sí
bí ẹ̀dá bá ṣe ń kó sínú àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún nílé ayé rẹ̀ sí. èyí ni àwọn àfáà fi jóyè ayé pé inal ma'asi baridul kufur yantakilu insanu fiya marhalatan hatta yaziga an dinihi kullihi. àwọn ìyapa Ọlọ́run àwọn èèyàn máa dẹ́ṣẹ̀ ìwọ̀n ṣe àwọn nǹkan tọ́lọ̀ ń pè léwọ̀ ìwọ̀n ṣe àwọn nǹkan tọ́lọ̀ ń pè léwọ̀ ìní máa ń sún yàn kẹrẹ wọnú ìkọ̀tọ̀ lọ́wọ́n bá lẹ̀ kẹ́ẹ̀dà tí ò ní mọ̀ pèsè ẹsẹ̀ méjì ni tọ́ra àwọn ẹ̀dì mẹ́rin wọ́ra àwọn ẹ̀dì mẹ́wàá àwọn ẹ̀dì ogún bẹ́ẹ̀ ni wọ́n máa lọ sínú àwọn ògbólógbòó ẹ̀ṣẹ̀ ńlá yóò sì máa wọnú tọ́jẹ́ ìfẹ́kẹ̀rẹ̀rí sọ́nà yányánú táwa ọ̀rọ̀ yọ̀ wà kúrò ní pé ẹlẹ́ṣẹ̀ ni olùyapọ̀ náà ni yọba máa dẹlẹ́bọ ó lè bá débi pé yóò di kèfèrí yanyan ńlẹ́ni tíọba ti fẹ́ kó bára rẹ̀ yóò tètè tùbá kúrò níbi ẹ̀ṣẹ̀ méjì tó wà yóò sì ṣẹ̀rí sídi ìmọ̀ ṣe ìfẹ́ Ọlọ́run yóò ṣẹ̀rí sídi ìmọ̀ ṣe àwọn nǹkan tó jẹ́ ìtẹ̀lé ti àṣẹ Ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀. kí ni ẹ̀rí lórí pé dandan ẹni ká ronú padà kúrò nù ẹ̀ṣẹ̀ Ọlọ́run sì dá wa nítorí ká lè gbélé ayé wa máa dẹ́ṣẹ̀ àti pé a gbọ́dọ̀ fi ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ dàgbà kan. ẹ̀rí lórí rẹ̀ pọ̀ nínú alukur'an bẹ́ẹ̀ni lórí rẹ̀ ti pọ̀ nínú sunnah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lápèjúwe ọba àlekí ọlá ń sọ ní suratu Nur kur'an orí 24 àyà 29 yìí pé wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun gbogbo ẹ̀yin ẹ̀dá pàwọ́tà yányá ṣé lórí ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ ẹ mọ̀ mí tẹ́ ẹ dẹ̀ ń sìn mí gbogbo yín ẹ ronúkúwàdà kúrò nú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá wà lápapọ̀ kẹ́ ẹ lè bá a jèrè lọ́dọ̀ èmi Ọlọ́run ọba sọ fún àwọn mùmínì pé ká ronúkúwàdà kúrò nú èyíkéyìí àwọn ẹ̀ṣẹ̀ tá a bá wà ká ní kó òun forí ẹ̀ṣẹ̀ wa jìn wá tọ́wọ́ wa ìrònúkúwàdà kúrò nú ẹ̀ṣẹ̀ wa yìí tá a ṣe lọ síwájú Ọlọ́run ọba yìí kọjá ti òtítọ́ àti òdodo nítorí àǹfààní ara wa èzè nítorí àǹfààní Ọlọ́run torí àǹfààní ara wa kí láǹfààní ara wa náà ká lè jèrè ká lè ṣoríire ká lè dẹni tọ́nà wọn yọ́nú sí lọ́jọ́ ìdájọ́ kọ́rọ̀ wọn ò lè lọ gúnlẹ̀ sínú ọgbà ìdẹ̀ra àlìjánnà. tọ́ ọba àlekè ọlá tó ń sọ ní Suratu Tahrim ayé ẹlẹ́ẹ̀kẹjọ wípé mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo túbú ila Allahi tawbatan nasuha ẹ ronúkúwàdà kúrò ní ẹ̀ṣẹ̀ yín lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣẹ̀dá yín ní ìrònúkúwàdà òtítọ́ àti òdodo ìrònúkúwàdà tó kún tó nítumọ̀ tó yanjú tó pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ dájúdájú Olúwa tó ṣẹ̀dá yín yóò pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ kúrò nínú ìwé iṣẹ́ yín yóò sì sọ yín di ọmọ àlìjánnà onídẹ̀ra rẹ̀ lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà tẹ́ẹ̀dì ẹni tí ó wọ ọgbà ìdẹ̀ra àlìjánnà tí àwọn odò ń sàn nísàlẹ̀ rẹ̀ èyí túmọ̀ sí pé àṣẹ Olúwa ni kí ẹ̀dá ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ tó bá rí kó ń wà kìí ṣe tẹ́ẹ̀dá bá fẹ́ dandan ni kẹ́ẹ̀dá ò túbá kó ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ ńláńlá tàbí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó bá wà nínú rẹ̀ kó sì rí pé òun tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba òun sì ń ṣe àwọn nǹkan tí Ọlọ́run ọba yọ́nú sí nínú sẹ̀mí ayé òun. bákan náà ẹni Ọlọ́run gan ó nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n máa ń sẹ́rí ìrònúkúwàdà kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ àti tọ́jú ìyàpọ̀ Ọlọ́run tí wọ́n bá wá sọ́dọ̀ òun Ọlọ́run fẹ́ràn àrùn wọn gan. tó irú àwọn báyìí Ọlọ́run ọba ó jẹ́ òye wa yẹ pé òun fẹ́ràn wọn àwọn tó máa tún lè takú sórí ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ìrònúkúwàdà kúrò ní ẹ̀ṣẹ̀ dàgbà kan tó ṣe pé wọ́n bá ṣàṣìṣe ojú ẹsẹ̀ ló ń lọ́rùn foríjà wọn àìṣelélẹ́ yìí àwọn túbà tẹ́wọ́ gba túbà àwọn lọ́wọ́ àwọn Ọlọ́run sọ ní Suratu Baqara ayọ̀ 132 yìí pé inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu al-mutatahhirin dájú òun Ọlọ́run òun níbi àwọn tó máa ń sẹ́rí ìrònúkúwàdà kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ wọn wá sọ́dọ̀ òun ní gbogbo ìgbà bóun ṣe fẹ́ràn àwọn tó máa ń wà ní mímọ́ tóní bóun ṣe fẹ́ wá sọ́dọ̀ òun Ọlọ́run
ó túmọ̀ sí pé àyànfẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí wọ́n máa ń sẹ́rí ìrònú padà kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run tí ìtakú ti àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́rùn kan wáyé pé mélòó á lẹ́ṣẹ̀ eléyìí tí òun ṣẹ̀ ń tòun àwọn èèyàn kọ́ ni wọ́n ń ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńlá kábìtì ṣé àwọn ẹ̀ṣẹ̀ tó yìí lọ́wọ́ wà ká sí àbí ní ọ̀wà wò àwọn èèyàn kan kí wọ́n ń dẹ́ṣẹ̀ báyìí kò sí èyí tó kéré nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ èèyàn gbọ́dọ̀ fojú bẹ́ńtì ó kéré ni o ó tóbi ni o èèyàn ó tètè túbá kúrò nínú wọn lọ sọ́dọ̀ ọba olúwa wa ni. ká bá ní ká lọ sínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àdìsí tánàbí mi sọ wípé ká túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀nà yẹn ni ká rìn balẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ ká tó alẹ́ àgbà ìpè gbogbo ẹ̀dá ni dórí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ ni mímọ́ jùlọ tọ́lọ́ ń sàlẹ̀ sá jùlọ àwọn ilé ìpera wọn lẹ́ni mímọ́ wọ́n tó máa ń kara wọn kún ẹlẹ́ṣẹ̀ ní níwájú ọlọ́run èyí fa kó já sí pé gbogbo gbà làwọn náà máa ní kọ́nà owó ẹ̀ṣẹ̀ àwọn jẹ àwọn làwọn náà tó máa ń sẹ́rí ìrònúpọ̀ àdá kúrò ní ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run tó ti bí wọ́n ṣe máa ń ṣèfẹ́ ọlọ́run tó máa ń tẹ̀lé bàbá sí ọlọ́run tó ṣe wípé àwọn nǹkan tọ́lọ́run bá yọ́nú sí ni wọ́n máa ń fi gbogbo kọ̀rọ̀ àti gbangba wọn ṣe é fọ́lọ́run àwọn náà tó máa ń sẹ́rí ìrònúpọ̀ àdá kúrò ní ẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ èyí náà jẹ́kọ̀ọ́ fún wa wípé ẹ̀dá kan ò gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run títí kọjọra rẹ̀ lójú kó sọ pé òun yìí ṣẹlẹ́ṣẹ̀ kó sọ pé òun ní wúkàtà sí tọ́wọ́bà ń tóun torí pé òun kúkú jìnnà ṣẹ̀ṣẹ̀ ẹni mímọ́ lòun rárá o wọ́n gbọ́ alagaru ọmọ yasar alimusa ni ọlọ́mọba ní sàlékún ìyọnu rẹ̀ fún wọn ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé yá ayọ́ anas wọn pẹ̀ yín èèyàn tó wú ìlànà ẹ̀rọ onípadà kò nú àwọn ẹ̀ṣẹ̀ yín lọ́sọ́dọ̀ Ọlọ́run tọ́sẹ̀dá yín tí wọ́n ń tẹ́wọ́ gba ìrònú padà kúrò ní ẹ̀ṣẹ̀ ẹ̀dá tó bá wá gbé ìrònú padà kúrò ní ẹ̀ṣẹ̀ bá pọ́sẹ̀gúrú ẹ̀sìn ní kọ́lọ́hún forí jìyìn lórí àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá dá wáyé nì torí pé èmi òjíṣẹ́ Ọlọ́run gan tọ́lọ́hún ọba rán sí àtúwò ènìyàn lójúmọ́ ayé ìlẹ́mẹ̀sẹ̀ ìrònú padà kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba tọ́lọ́ mi sí yín ní àtùmọ̀ra nígbà kíni o 100 kan òjíṣẹ́ Ọlọ́run pé astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh lójúmọ́ òun ò lè má ṣe ní ìgbà 100 kan ṣe àríṣẹ́ àríṣẹ́ yẹn lálàáfíà ọmọ ẹ̀ nínú Sahih Muslim òjíṣẹ́ Ọlọ́run tó jìnà ṣẹ̀ṣẹ̀ ńlá tó jìnà ṣẹ̀ṣẹ̀ kéke tó jẹ́ ní mímọ́ ohun tó yọ tó ń ti bẹ́ẹ̀ ní tún sẹ́ẹ̀rì ìrònúkú àdá kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ náà lójoojúmọ́ nígbà 100 kan ẹgbàá mi nígbà 50 ìkíní kejì ilẹ̀ gbà wá tó lálàáfíà nínú àwọn tíra àdéhùn bákan náà Anas inú tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ń kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sínú àwọn òbítíbitì ẹ̀ṣẹ̀ ní ìsìn ìlọ̀rọ̀ owó àádáadáa ní ayé afẹ́ ní dúkìá afẹ́ lówó rẹpẹtẹ afẹ́ lọ́lá afẹ́ gun ọkọ̀ ńlá báyìí afẹ́ kọ́lé ńlá bíi ti ẹnìkan ńlá báyìí ló ń kó ọgọ̀rọ̀ ẹ̀dá sínú onírànràn àwọn ẹ̀ṣẹ̀ ní orílẹ̀ ayé báyìí yorùbá sì bọ̀ wọ́n ní owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá sínú gbòǹgbò ẹ̀ṣẹ̀ báyìí lè tó ìjà sí pé bó o lé owó tí kò lè tó ọ tó fi jáde láyé àfi kọ́ láyọ̀ ọkàn kọ́ ọmọ ara rẹ kó o sì máa rántí ọba tọ́sẹ̀dá rẹ wípé ó ti parí kádàrà lórí rẹ kó o tó délé ayé. Anas àti abdullahi ma abbas ọlọ́run bá ní sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo wọn wọn ní òjíṣẹ́ Ọlọ́run sọ wípé lọ́wọ́ ánàlẹ́ ibn adam wadiyan min dhahab tọ́mọ ẹ̀dẹ́ ní àbá ní kòtò dìrìwò tó didi owó góòdì kunu rẹ̀ bí ká ní tó didi owó dọ́là tàbí owó yúrò okunu rẹ̀ ahabba ayakuna la wadiyan kòtò dìrìwò ní owó góòdì kunu rẹ̀ yìí yóò tún máa wù bí kí kòtò dìrìwò méjì míì lẹ́yìn yẹn kó tún wà fún owó góòlù tó ń kún òun náà dẹ́mdẹ́m òjíṣẹ́ Ọlọ́run wa ní gbọ́dọ̀ sí dẹ́dàánú owó kìí yú ẹ̀dá ọlá kìí yú ẹ̀dá dúkìá kìí yú ẹ̀dá wàhálà yẹmúlà fáwọn ìlàtọ̀ ìjọ yú ẹ̀dá ní kú orí iṣẹ́ la ó kú lé ló fi já sí pé àwọn tí wọn ò ní Ọlọ́run tó ṣe wípé wọ́n jẹ́ olówó yẹn ẹnìsí ó tún wọ́wọ́ sí orí ẹ̀ ni wọ́n kú lé òun lè sí ó di mílíọ̀nìà òun lè sí ó di bílíọ̀nìà òun lè sí ó di tírílíọ̀nìà òun lè sí ó yẹ kó wọ́n wọ inú àwọn 10 àkọ́kọ́ lágbàlá ayé tó lówó jù orí ẹ̀ náà ni wọ́n kú lé wọ́n bá dá gbogbo ẹ̀ lẹ̀ àwọn ni wọn ó sì ṣèṣirò gbogbo ẹ̀ níwájú Ọlọ́run Ànábì ní ká ojú kòkòrò rẹ ní
ìjánu ikú ló lè tó ẹ̀dá owó ò lè tó ẹ̀dá tẹ́ẹ̀dá ó fi fààyè lẹ̀ ẹni ọba kú rẹ̀ níjànú lọ́nà ọba ẹni ọ̀sàmànà rẹ̀ ni ó lè máa sẹ́rí ìrònúkú àdá kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kí wọ́n á nípò tọ́lọ́run ọba máa ń wà tọ́ba rí ẹni tó fẹ́ sẹ́rí ìrònúkú àdá kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wá sí ọ̀dọ̀ wọn náà pé kóun borí ẹ̀ṣẹ̀ òun jí òun àwọn àbá àjọyọ̀pá jẹ́ oyé wa pé inú ọlọ́run máa ń dùn gan tó bá rí ẹnìkan tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ọ̀pọ̀ ni o ẹ̀ṣẹ̀ yẹn ó kéré ni o ẹ rí i pé eléyìí ó gbé ìrònúkú àdúrà tí òun ẹ̀ṣẹ̀ tó jẹ́ ti òtítọ́ àti òdodo wá sí iwájú òun ọlọ́run inú ọlọ́run máa ń dùn púpọ̀ èyí ànábì sallallahu alaihi wasallam ó jó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan tí Anas ọmọ Málíkì gbà wá tó ní òun gbọ́ tó jìṣẹ́ ọlọ́run sọ wípé dáadájú inú ọlọ́run máa ń dùn gan tó bá rí ẹrúsìn rẹ̀ kan tó sẹ́rí ìrònúkú àdàkù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wá sí iwájú rẹ̀ ju bí inú ẹnìkan nù yín tó ń sẹ́rìn àjò lọ nílẹ̀ dẹ́sàtì ilẹ̀ pápá tí ò sí ilé tí ò sí igi tí ò sí rúgbìn tí gbogbo ẹ lọ sáwù yanrìn lásán tó wà lórí àǹkómi rẹ̀ tí ń wò lọ tó ní kó wọ́n rẹ́sìtì díẹ̀ kó wọ́n sùn nígbà tí ó jì tó rí pé àǹkómi ó ti sá mọ̀ lọ ọ wà káàkiri kò rí ránkòmí ó rìnrìn kò rí ránkòmí kò tí ẹ̀ kẹfín rẹ̀ ránkòmí ti lọ́ba jẹ́ ń tẹ́jì kalẹ̀ lónìí à ǹjẹ́ òun ò débi tó òun kù sí báyìí ọba rárá jókòó lẹ́gbẹ̀ẹ́ igi bí ó ti ń ronú pé bóòlù ò sí ní parẹ́ sí dẹ́sáàtì yìí lòun ti gbé lọ òun gbé lọ báyìí nígbà tí ó jì sí lọ́ba rí àǹkómi rẹ̀ ní kíní ẹgbẹ́ rẹ̀ tó ń tókun lọ́ba sì náwó gán okùn àǹkómi yẹn lórí ohun tó di òun pọ́ùn ti débi tó wọ́n parẹ́ sí ìnìwọ́ náà sì dára àǹkómi padà sí tó dúró lẹ́gbẹ̀ẹ́ òun tó ń sì jì tí ọ̀họ́ tó ń sì mọ́kùn rẹ̀ tó ń gùn ìdùnnú lọ́ba mu sì wí nígbà tí wọ́n fọpẹ́ fọlọ́hún tí wọ́n fàyọ̀ hàn fọlọ́hún ó ní Allahumma anta abdi wa ana rabbuk ìwọ náà gan lẹ́rú mi èmi gan ìlólówó rẹ tí mo dá ọ fẹ́ sọ pé ìwọ náà èmi lẹ́rú sí rẹ ìwọ ní sì máa sìn lọ ló ṣe yí báyìí fún mi ìwọ lolúwa mi tó dá mi tí màá sìn èmi lẹ́rú sí rẹ lótìtọ́ àtòdodo ìdùnnú tọ́pọ̀ jù ọwọ́ ajẹ́ kó yí dàndé kíni o ọ̀rọ̀ ànábì wa sọ níparí ọ̀rọ̀ rẹ̀ fáwọn sàgbé wípé akhta'a min shiddatil fari ó mistake nínú gbólóǹtọ̀ jáde lẹ́nu rẹ̀ látara ayọ̀ àyọkú akátá àti inú rẹ̀ tó ti dùn kọjá ààlà ntí sì máa ń fà tínú ọlọ́run fi máa ń dùn tọ́ba rẹ́ni tọ́sẹ́rì ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wá síwájú ẹ̀ ni pé ọ̀fẹ́ kan fẹ́ràn ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àwa ẹrúsìn rẹ̀ Ramadana ìlú wa ń lọ yìí so ìpele kejì ilé ọ̀parí lọ́la yìí ìrònúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ bọ́ kúrò nídìí ẹ̀ṣẹ̀ àgbèrè kúrò nídìí ẹ̀ṣẹ̀ àbòsí tẹ́tẹ́ rìbá ìkà àti oníranran àwọn ìwà tó jẹ́ ìwà èṣù tí è ṣe ìwà ẹni ọlọ́run oníkùàdà kò nínú gbogbo ẹ̀kọ́ dẹni mímọ́ kò dẹni ọlọ́run ọlọ́run sórí rẹ̀ ó sì wá ní ọmọ àlìjáná nídàrá kò ní sí wa lọ́mọ nàìjíríà náà lọ́nà aláìlá ìlọ́wọ́. tó kọ́nà bá ní san bàbá wa ní ẹ̀san olóore ọ̀rọ̀ nípa tọ́wọ́bà títúbà òní ẹ̀ ti ń bá ní sọ láti àtàárọ̀ wọn ní ká túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run kálíbà àjẹ́ tó ṣe pé á jèrè láyé àti lálùkìyámà wọ́n ní ká túbà lọ́sọ̀dọ̀ náà bá kálíbà àjẹ́ tó ṣe pé inú ọlọ́run bá yóò dùn sí lórí ètò yín ni ètò wa fáǹfààní yìí tó ṣe pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ìyẹn Nurul Islam ètò tí a pè àmọ́ ní ìrántí mímọ́ wa kọ́lọ́mà ní ṣe àforíjì tó tóbi fún màmá náà Alájà Elizabeth Babátúndé ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà àǹfààní ìbéèrè kan àbí omi ẹ pè sórí 080-534-58172 080-534-58172 kó tó di pé àwọn ìpè yóò mọ wọlé lọ́lọ́kan ọ̀jọ̀kan bàbá wa ìbéèrè kan tí mẹ́bí ni wípé ẹni kéèyàn ronú pàwọ̀dà kéèyàn túbà lọ́sọ́dọ̀ Ọlọ́run kó sì mọ̀ wá ṣiṣẹ́ rí ó ti túbà ṣùgbọ́n kò tí ì láǹfààní àti máa iṣẹ́ rí tọ́lọ́jọ́ fi dé irú ẹni báwọn sọ́nà wọn sì gbà túbà rẹ̀. àlòkùnrùgbà tí túbà rẹ̀ tó bá ti jẹ́ tí òtítọ́ àti òdodo tó sì rẹ́dí láti máa ṣiṣẹ́ rí tó ṣe pé ọfẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ rí ní pupa ọlọ́run rẹ̀ wọ́n gba
túbà rẹ̀ yóò dẹ̀kẹ́. kí ni bẹ́ẹ̀ ẹ jìnnà sí rédíò lákùn ẹ jìnnà sí rédíò yín ká lè gbọ́ra wa náà hello náà kí ni bẹ́ẹ̀ yín sà ẹ jìnnà sí rédíò tàbí kẹ́ ẹ pa. náà kí ni bẹ́ẹ̀ yín àwọn ògùn yẹn ń já ìpè ní o. irú ẹni bẹ́ẹ̀ yẹn ọlọ́run gba ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì wúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ lókùn ìgbà tó ti túbà àti òtítọ́ àti òdodo lọ sọ́dọ̀ náà tó ṣe pé ikú ni òjò ráyè ṣiṣẹ́ rẹ̀ tó pinnu láti máa ṣe ọlọ́run tó gba ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò forí jì. náà kí ni bẹ́ẹ̀ yín sà hello ẹ ti wọlé o náà.